ọ̀rọ̀ Oriyomi Hamzat àti Gumi òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ọ̀rọ̀ Oriyomi Hamzat pẹ̀lú Gumi òun ni nǹkan tí mo fẹ́ bá gbogbo àwa èèyàn sọ. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá rí fídíò yìí, mo fọlọ́n bẹ̀ yín bẹ́ẹ̀ ṣe máa bá wa share gbogbo àwọn program wa tẹ́lẹ̀ tó ti lọ tẹ́lẹ̀. Ṣé rí bẹ́ẹ̀ ṣe máa bá mi share fídíò yìí, mo bẹ̀ yín pé kẹ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó tó lọ gan. Ẹ bá mi share kó lọ gan ju ilé ìtẹ́ tó ti bá wa share tẹ́lẹ̀ lọ. Nítorí pé ọ̀rọ̀ Oriyomi Hamzat àti Gumi yẹn àti fẹ́ máa pè ní òwe, ó ti fẹ́ máa láró nínú. Mo dẹ̀ fẹ́ sọ fún yín pé kò sí nǹkan tó fẹ́ pa Ṣàngó òun àti Bádírù papọ̀, kò dẹ̀ sí nǹkan tó fẹ́ fa ìpàdé ọlọ́jà àtàsínwín. Mi ò bá títí sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Oriyomi Hamzat àti Gumi, mo ti ń gbọ́ tipẹ́ mi fẹ́ dá sí i torí mi kàn believe pé àwọn èèyàn kàn fẹnu sọ nǹkan tó wù wọ́n ni. Ṣùgbọ́n nígbà tí kan nínú àwọn fans mi wá pè mí lé ní pé Ajọṣepọ Hamzat ẹ̀ẹ́dẹ̀ bá Mr. Oriyomi Hamzat sọ̀rọ̀ pé bọ́n ṣe jókòó ti Gumi yẹn kò máa ṣe nǹkan tó dáa. Mo ní ẹ wá, ṣé ọ̀rọ̀ yìí ti ń di òótọ́ ni ọ̀rọ̀ yìí àbọ̀rọ̀ mi? Wọ́n ló ti dòótọ́, àwọn èèyàn sọ káàkiri pé Oriyomi Hamzat tó wà nìbàdàn pé òun àti Gumi wọ́n jọ jókòó papọ̀. Mo ní tó bá rí bẹ́ẹ̀ yẹn, tí mi bá lè clear gbogbo àgbáyé tán, ẹ jẹ́ kí n clear mind gbogbo àwọn tó jẹ́ fans ti tèmi. Mo fẹ́ sọ fún yín pé gbogbo nǹkan tẹ́ ti ń gbọ́ káàkiri nípa ọ̀rọ̀ Oriyomi Hamzat àti Gumi, ẹ jọ̀ọ́ ẹni tó bá gbọ́ kó sọ fẹ́ni tí ò gbọ́, ẹni tó bá gbọ́ kó sọ fẹ́ni tí ò gbọ́. Oriyomi Hamzat àti Gumi wọn pàdé ara wọn rí o, even gan wọn pàdé ara wọn lójú àlá, ojú àlá wọn pàdé ara wọn rí. Bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, tí ó bá jẹ́ pé torí governorship ambition eléyìí tó wà níwájú Oriyomi Hamzat, èmi ò bá tètè sọ kankan parú nǹkan báyìí. Èmi á kàn believe pé tó bá jẹ́ pé o ti kọ́ra látẹ̀ lásán kankan yẹn ni màá kàn believe pé oníkálukú fẹnu sọ kan tó wù wọ́n ni. But torí pé governorship ambition bẹ níwájú ẹ̀, nǹkan tí ò dẹ̀ tó nǹkan làwọn èèyàn máa gbé káàkiri. Kó mọ̀ wá di nǹkan tí wọ́n á lọ máa gbé káàkiri pé Oriyomi Hamzat àti Gumi. Ẹ mọ̀ pé àwọn Muslim máa ń sọ̀rọ̀ kan tí wọ́n bá dákọ̀ àṣẹ̀tánì, wọ́n á ní pé ìbínú Ọlọ́run kó máa bá. Gumi jẹ́ ẹni tó jẹ́ pé tó bá dárúkọ ẹ̀, ó yẹ kán ní pé kí ìbínú Ọlọ́run kó máa bá ni. Torí pé Gumi àtàwọn bandit wọ́n ti jọ ń jókòó papọ̀ tipẹ́. So kí la fẹ́ sọ pé ó fẹ́ farú kírú Oriyomi Hamzat àti Gumi jọ máa jókòó papọ̀ fún kíni? Ifun ìgbà tí ò tí ì lówó gan kò gbọdọ̀ jókòó tirú àwọn Gumi ká tó wá sọ pé ìgbà tó Ọlọ́run ti dá lóhùn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, gbogbo ẹ̀yin fans wa all over the world, ẹni ó bá gbọ́ kó sọ fẹ́ni tí ò gbọ́, ẹni tó bá rí fídíò kó bá wa share fẹ́ni tí ò rí. Gbogbo tán sọ káàkiri nípa Oriyomi Hamzat àti Gumi yẹn ìròyìn ẹlẹ́jẹ̀ ni o. Wọ́n dẹ̀ ń try láti fi tarnish méjì nítorí political ambition tó wà níwájú ẹ̀. Ẹni tó bá ní fídíò tàbí fọ́tò ibi tó Oriyomi ti jókòó ti Gumi, ẹni kó nítọ̀hún, ẹni kó post ẹ̀ síta. À ń fún ní authority nsìn láti jẹ́ pé kó post ẹ̀ síta fúnra rẹ̀. Fọ́tò kan dẹ̀ ń bẹ tí wọ́n ti ń gbé káàkiri sí pé tí wọ́n ní ṣe Oriyomi tó jókòó ti Gumi. Wọ́n ti padà gbé original photo ẹni yẹn jáde lánàá. Ẹ lọ wo social media, ẹ rí pé kò ṣe Oriyomi. Kò sí nǹkan tó Oriyomi fẹ́ jókòó ṣe pẹ̀lú Gumi o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ̀yin tẹ́ bá rí fídíò yìí, ẹ bá wa share ẹ̀ dáadáa. Ẹ̀yin tẹ́ bá rí fídíò yìí, ẹ bá wa share ẹ̀. Ẹ jẹ́ kẹ́ni tí ó mọ̀, ẹ jẹ́ kán mọ̀ pé Oriyomi Hamzat àti Gumi wọn ríra wọn rí o. Oriyomi Hamzat ò dẹ̀ jókòó ti Gumi rí. Ẹ dẹ̀ má gbàgbé ibi tá a fọ̀rọ̀ sí tó bá di 2027. Oriyomi Hamzat òun ní kí gbogbo yín dìbò fún òun ló lè ṣe o. Òun ló máa change gbogbo àwọn nǹkan tí àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti ń fi ọkàn sọ fọ́lọ́run pé àwọn fẹ́. Torí Oriyomi bá di gọ́vnọ̀, àǹfààní ló máa jẹ́ fún gbogbo wa. Tó bá ti di 2027 nínú ìbò ìpínlẹ̀ Ọ̀yọ́, accord òun ní kí ẹ dìbò fún nínú ìbò gómìnà. Ẹ make sure wípé wọ́n ti gé yín létí lọ, òun ló ní tẹ́ máa kọ fáwọn olóṣèlú. Ẹ dìbò fún Oriyomi Hamzat tó bá di 2027. Ẹ ṣé.